ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. tán ẹ jẹ́ máa kí wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tẹ̀tí náà fún ní láti máa wà lórí ìkànnì olómi ọgbọ́n TV. ojú tẹ fi ń wò wá ò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ fi ń gbọ́ wa ò ní di láṣẹ Elédùmarè. gbogbo ẹ̀yin ọmọ kóòtù òjìrè, gbogbo àwọn ọmọ Yorùbá nílé ni àti lẹ́yìn òde pátápátá, Elédùmarè yóò máa wà pẹ̀lú kó wa wà láṣẹ Elédùmarè. ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní yà àti kó wa wà. níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti máa wà tí àjọ ẹjẹ́ ń tẹ̀ kí àwọn tí wọ́n ń wò wá lórí ìkànnì olómi ọgbọ́n yìí. ẹ mọ̀ pé gbogbo ìgbà ni mo máa ń kí yín tí mo máa ń lù yín lọ́gọ̀ ẹnu. ẹ wò ó pé àjọmọdé tẹ̀sí ń gbà ládùúrà wípé k'Elédùmarè kó dà wá náà lágbà. ìdí nìyí tó fi jẹ́ wípé ohun gbogbo tá a bá ń ṣe ká máa wò wípé àwọn ọmọdé náà ń bọ̀ lẹ́yìn tí yóò sọ gbogbo ẹ̀dẹ̀yìn wá ọ̀la mọ́ àlọ́. Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi, yìí nẹ́kàn ló kọ bàbá mi, olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí. ọmọ ara akéènì mímọ̀ jó méjì ọmọ ẹrú ní sinmi ẹ̀kọ́ kì í sì nìyẹn. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀yin wò wá lórí ìkànnì yìí, ẹ ràn wá lọ́wọ́, ẹ subscribe sórí ìkànnì olómi ọgbọ́n TV. bẹ́ẹ̀ ti ṣe subscribe sórí ìkànnì yìí, ẹ rí aago kan tí mo ń mì léńbéléńbé, ẹ tẹ̀ ẹ́, ó ní notification, èyí tí ó dàbí akéde tí ó mọ̀ kéde fún yín ní gbogbo ìgbà tí a bá ti wà lórí agbágbé tá a ti gbé ìròyìn wá fún yín bí nǹkan ṣe ń lọ nílẹ̀ kóòtù òjìrì àti lórílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. ṣé ẹ rí ọ̀rọ̀ lórí ọ̀bọ̀rọ̀ ọba kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, ẹja lọ kọ́lẹ̀ àwọn ò gbà á ládùúrà wípé kí ìjà ó ṣẹlẹ̀ o, kò síjà láàrin àwọn méjèèjì yìí bí wọ́n ṣe wí. ṣùgbọ́n ohun tá a mọ̀ dájú ni wípé ọ̀rọ̀ èmi jù ọ́ ìwọ ò jù mí láàrin Ọọ̀ni Ilé-Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́, àwọn méjèèjì tí ń bẹ lórí àlééfà yìí, bá a ṣe sọ t'Elédùmarè yóò jẹ́ kí wọ́n dàgbà tí wọ́n dògbó tí wọ́n fi wàjàre. bá a ṣe máa sọ rèé títí. kí ni ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀? ìdí tí mo yẹ sọ bẹ́ẹ̀ rèé o. ọba Síjú-adé àti Adéyẹmí kẹta, bá a ṣe sọ tí Síjú-adé tó fi lọ́nu. nígbà tí Síjú-adé lọ ní Ọọ̀ni Ilé-Ifẹ̀ ni wọ́n gbìyànjú àti wá ìdọ́rẹ̀ẹ́pọ̀ yẹn papọ̀ kó lè rọrùn dáadáa. nítorí pé ọba Ògúnwùsì ó fọmọdé jọba, ó sì jọba tuntun, Adéyẹmí fà á mọ́ra ńgbà náà. ṣùgbọ́n nígbà tó tún wá jẹ́ pé Aláàfin Ọ̀yọ́ tuntun tí wọ́n jẹ́ bíi Sàwáwù tó wà lórí àlééfà báyìí, òun náà ló bẹ̀rẹ̀ nítorí wípé oríṣiríṣi ìtàn, àkàìmọye ìtàn láti gbọ́, èyí tó fara jọra wọn, èyí tó jẹ́ kankan náà àti tí ì jẹ́ kankan náà. oníkálukú ló ń ṣe níṣe wípé èmi mo mọ̀ tán,
ṣùgbọ́n àrọ́bá ni gbogbo wa ń sọ ò, kódà àwọn tó jù wá lọ tí wọ́n pàtàn àrọ́bá ni wọ́n ń sọ, nítorí pé àwọn náà ìtàn tó pa fún wọn ni wọ́n ń pa fún wa. Kò sẹ́ni tó ṣojú wọn, ẹni tó pàtàn fún wọn kò ṣojú wọn o, yàtọ̀ sí ohun tó ṣẹlẹ̀ tó ṣojú wa. Ibo mò ń lọ lónìí? Ọba Olúbàdàn tuntun tó fẹ́ gorí àpèrè, ìyẹn kábíyèsí ọba Abdulrasheed Ládọjà, wọ́n sọ ọ̀rọ̀ kan tó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní rinlẹ̀ wípé a lè tẹ̀síwájú àti máa jìjà wípé Aláàfin Ọ̀yọ́ lójú àbí Ọ̀ọ̀ni Ilé-Ifẹ̀ lójú. Ohun tá a máa dúró ni wípé oníkálukú lọ́ba lọ́dọ̀ tirẹ̀. Wípé ẹjá gbètàn tì. Ọba Rashidi Ládọjà wọ́n sọ wípé ayé ìgbà kan ti lọ, ayé ìgbà kan tó sì lọ yìí ó ti yàtọ̀ sí ayé ìsìn yìí. Ayé ìgbà wípé ká máa pìtàn, ẹ mọ̀ pé ayé ìgbà yẹn ni wọ́n máa pìtàn wípé baálẹ̀ ni wọ́n ń jẹ ní Ìbàdàn, wọ́n ń jọba ń Ìbàdàn. Ayé ìgbà yẹn ti lọ. Òun lọ́ba Rashidi Ládọjà sọ ò, wípé ayé ìgbà yẹn ti lọ. Ayé tìsìn òun ni wípé kó ní kálukú ká mọ̀ra wa lọ́ba. Aláàfin Ọ̀yọ́ ò lè sọ pé òun fẹ́ lọ pàṣẹ Ilé Ifẹ̀. Ilé Ifẹ̀ ò lè sọ pé òun sì jọba lórí àwọn Ọ̀yọ́. Òun náà ọba Abdulrasheed ni wọ́n sọ báyìí. Ẹ mọ̀ pé mi dẹ̀ ti sọ fún yín tẹ́lẹ̀ yìí pé ọba Abdulrasheed ọba Olúbàdàn tuntun yìí olóṣèlú ni wọ́n o. Olóṣèlú gbàgbọ́ nínú wípé báyé bá ti ń yí ní ká máa bá wọn yí ọpọ́n bá ti sún ká sún tẹ̀lé. Yàtọ̀ sí pé wọ́n jẹ́ olóṣèlú náà, àgbàlagbà náà làwọn náà. Àgbàlagbà tó lọ́jọ́ lórí ju àwọn ọba méjèèjì yìí lọ ni wọ́n. Àwọn ọba méjèèjì yìí ipò àgbà ni wọ́n wà ń tòótọ́ o. Now, nígbà tí Olúbàdàn ti jáde wá sọ, ẹ rí wípé ọjọ́ gẹ́tẹ̀ kò jọ gàtẹ́ ó fẹ́ fẹsẹ̀ méjèèjì jọra wọn. Now kí ló fi wá yàtọ̀ yìí pé títí láéláé ni wọ́n la máa fi jìjà yìí. Títí kódà Ọbásanjọ́ bá wọn dá sí ọ̀rọ̀ náà ńgbà náà. Ìyẹn ọ̀rọ̀ ìjà ìmíjù ẹ ìwọ ojú mi tí ń bẹ láàrin ọba Síjú Adé àti ọba Adéyẹmí. They confront themselves ní gbangba o. Nísìnyí àwọn ọba eléyìí kí n sọ pé wọ́n sì ń pẹ̀pẹ́ báyìí ni. Wọ́n sì ń pẹ̀pẹ́ sọ́tún àti sósì. Wọn ò tí lọ ní sàn láàrin ajénímù ní pẹ́kọ̀rọ̀ báyìí. Now the problem there is àwọn ọmọ Ọ̀yọ́ àtàwọn ọmọ Ilé-Ifẹ̀. Ẹ jẹ́ kí n sì gbé àwọn ọmọ Ilé-Ifẹ̀ lẹ̀. Àwọn ọmọ Ọ̀yọ́, gbogbo àwọn Ọ̀yọ́ ni wọ́n ń jẹ́ kíkiní yìí kó fẹjú kẹ̀kẹ́ o. Nítorí pé bá a ṣe ń paná rẹ̀ òun ni wọ́n ń tì o. Oríṣiríṣi fọ́nrán fídíò, oríṣiríṣi ọ̀rọ̀ àpilẹ̀kọ ló ń jẹyọ jáde. Then tí wọ́n bá wá rí àwọn kan tí wọ́n sọ̀rọ̀ nípa Ọọ̀ni Ilé-Ifẹ̀, wọ́n á sọ yí pé bóyá wọ́n gbowó lọ́wọ́ wọn. Pé wọ́n ti blogger ni wọ́n ti fún ọ lówó. Ṣùgbọ́n
bàbá ń bá báyìí lọ lẹ́yìn fọ́nrán fídíò eléyìí níbi wákàtí mélòó kan sí ìsinyìí èyí tún gbé fọ́nrán fídíò míì kan jáde níbi tí ẹ ti rí Ọọ̀ni fúnra ara wọn àwọn náà pìtàn kábíyèsí ń sábà sọ̀rọ̀ Aláàfin Ọ̀yọ́ náà sì rí àwọn náà ń sábà sọ̀rọ̀ ṣùgbọ́n púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ wọ́n máa ń gbé jáde fún wọn ìyẹn àwọn tí wọ́n jẹ́ bíi agbẹnusọ oníròyìn wọn. Ọ̀rọ̀ tí Olúbàdàn tí wọ́n sọ yìí ló wá jẹ́ kémi wá jókòó báyìí pé now àti dé stage of ká jókòó ká wá fọwọ́ lẹ́rán because season film ni season 1 la sì ń wò lọ́wọ́ yìí tó dàbẹ́ ní wípé ogun season 2 ò tí ì dé rárá. Okay, before the issue of wípé wọ́n fẹ́ ọ̀rọ̀ wọ́n fìyàn kan jẹ oyè wọ́n fìyàn kan jẹ oyè Aláàfin Ọ̀yọ́ give ultimatum ẹni sùúrù náà tí kì bá ń ṣe pé ìbínú àti ìjà ti wà ńlẹ̀ ultimatum èyìnbó lọ ultimatum o kò yàtọ̀ sí pé bọ́ bá bí ẹ̀rí o má ṣe kíní ìpadà kò yàtọ̀ sí pé bí ìgbà tí bàbá ó bá ọmọ rẹ̀ sọ̀rọ̀ ìtàn sì fi lélẹ̀ wípé bàbá ló jókòó sórí àpèrè nílé Ifẹ̀ ọmọ ló wá jókòó sórí àpèrè lọ́yọ̀ọ́ ibẹ̀ kan ni mo lọ o ibi tí mo lọ fún wa ni wípé Olúbàdàn ti ní ká lọ gba ká you just prepare ká mọ̀ wípé this ọ̀rọ̀ òṣùpá ni o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ o a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kílẹ̀ tí rí a sì máa gòkè sí torí ibi gíga láyé tiwa a sì máa rí ìròyìn gbé dáadáa yes ṣebí the last time tí ìrìn pa wọ́n pọ̀ nìbàdàn nǹkan ṣẹlẹ̀ lẹ́yìn yẹn nìrìn tún pa wọ́n pọ̀ l'Àbújá let's wait till ìgbà tí ìrìn tún máa pa wọ́n pọ̀ ẹ má jẹun pẹ́ lórí eléyìí ọ̀rọ̀ Olúbàdàn ó ní mo ní kí n gbéjà nítorí pé ọ̀rọ̀ àgbà bí òṣẹ lówùúrọ̀ bó pẹ́ títí aṣẹ lọ́jọ́ alẹ́ Olúbàdàn kẹ̀dẹ̀rẹ̀ wọn náà fúnra wọn sọ ń gbà pé tọ́wọ́n bá fẹ́ jẹ chairman permanent chairman fún Ọ̀yọ́ council of Ọba àwọn jẹ́ o indirectly ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí Olúbàdàn sọ is directed to Aláàfin Ọ̀yọ́ o láti lè jẹ́ kí gbogbo àwọn tí ọ̀rọ̀ ń jẹyọ lọ́dọ̀ Aláàfin Ọ̀yọ́ kó lè símẹ̀dọ̀ ọ̀rọ̀ Olúbàdàn rèé o wípé ohun tá à ń wò lẹ́yìn ó sì ń lọ fà o pàtó ìjà láàrin ọba Síjú-Adé àti ọba Adéyẹmí òun ni tó wà ńlẹ̀ yìí àwọn eléyìí ò tí ìgbójúgbóyà ti sọ bẹ̀rẹ̀ sí ní máa sọ̀rọ̀ síra wọn ní báyìí àwa náà sì gbà ládùúrà pé kò ṣẹlẹ̀ kò sì ní ṣẹlẹ̀ láṣẹ Elédùmarè ṣùgbọ́n ẹ jẹ́ ká sọ fún àwọn ọmọ Ọ̀yọ́ kí wọ́n ṣe jẹ́ẹ́jẹ́ oríṣiríṣi ìtàn ló ti jẹyọ jáde ìtàn lóríṣiríṣi ẹ ti fẹ́ fìtàn pa wá àwọn ọba gan ti fẹ́ fìtàn pa wá àwọn ọ̀tàn míì tó rí bẹ́ẹ̀ àti tí ò rí bẹ́ẹ̀ fabricated one or non fabricated one ẹ jẹ́ ká wá dọ̀ original mọ́ oníkálukú ń ṣèwé ìtàn tá a gbọ́njú bá àti ìtàn tá a gbọ́njú bá òun lẹ́ ń fún wa. àwọn kan sọ pé gbogbo ìtàn tó wá láti Ifẹ̀
wípé irọ́ ni ó dáa ẹ sọ pé ó dín dí ọba ìlú ó sọ bẹ́ẹ̀ ó dín dí ọba ìlú ó sọ bẹ́ẹ̀ lórí fọ́nrán fídíò tọ́ba ìlú ti sọ bẹ́ẹ̀ lórí fọ́nrán fídíò mi tó ń bọ̀ máa gbé yọ jáde nítorí níbẹ̀ ni máa ti sọ̀rọ̀ nípa ìtàn tí Aláàfin Ọ̀yọ́ pa. Ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì Olómi Ọgbọ́n TV bẹ́ẹ̀ sì rí ẹ bá wa share rẹ̀ kẹjọ délé kẹjọ dóko pátápátá. Ẹ má sì gbàgbé o láti gbé ìpolówó ọjà yẹn wá kí a fi ọwọ́ wéwọ́ ká sì gbé ara wa lárugẹ. Títí dìgbà tá a fi pàdé nọ́mbà tí ń lọ tí ń bọ̀ lójú amóhùnmáwòrán yìí náà lẹ́nu àǹfààní láti pè mí sí Olúṣọlá Ìṣọ̀lá ló kọ mi. Olómi Ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara kìnì mímọ̀ tó méjọ mẹ́rin sí ní ẹ̀kọ́ kìí sí ní ọ̀ ire kàbìtì ló máa jẹ́ tiwa láṣẹ Elédùmarè ó dàbọ̀.